ẹ bá wa bẹ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún o kó bá wa ṣí ààfin Àwùjalẹ̀ wa. Ìdílé Fúsẹ̀ǹgbẹ̀wà ló fi gbé ta. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti fi àwọn ilé ẹ̀kọ́ méjì kan lọ́kàn balẹ̀ pé kò lè ṣeé wó nígbà tí àwọn kan dúnkòokò mọ́ wọn. ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé Umaru Rada tí í ṣe gómìnà ilẹ̀ Katsina ní bàbá ìsàlẹ̀ àwọn agbésùmọ̀mí o? Alábí Pasuma ti sọ̀rọ̀ lórí ikú Hafiz Adésínà tí a mọ̀ sí Destiny Boy o. Kí ló ṣẹlẹ̀ láàrin gómìnà Dàpọ̀ Abíọ́dún àti àwọn afọbajẹ ilẹ̀ Ìjẹ̀bú o? Àwọn ará ìpínlẹ̀ Kaduna ní ìjọba ìbílẹ̀ Kajuru ti padà sọ̀rọ̀ lórí ìkọlù táwọn agbésùmọ̀mí ṣe sí wọn ní ìpínlẹ̀ náà. Síwájú sí i, afẹ́fẹ́ ti fẹ́ o, a sì ti rí fùrọ̀ adìyẹ o. Àwọn ará ìpínlẹ̀ Kaduna ní ìjọba ìbílẹ̀ Kajuru ti padà sọ̀rọ̀ o. Wọ́n ní ìjọba fẹ́ pa wá lẹ́nu mọ́ ni o. Wọ́n ní ká má sọ̀rọ̀ lórí ìkọlù àwọn agbésùmọ̀mí tó jẹ́ èèyàn tó dín díẹ̀ ní igba gbé lọ ní ìlú Ìwà. Àwọn ará ìlú Kúnmíwálí ní ìjọba ìbílẹ̀ Kajuru ló sọ̀rọ̀ náà síta. Ọ̀rọ̀ náà sì ti wá sósínú lẹ́nu o, kódà ó tún buyọ̀ sí pẹ̀lú. Wọ́n tẹ̀síwájú pé àwọn aláṣẹ ti sọ fún wọn pé kí wọ́n yé bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí wọ́n sì ń dènà àwọn akọ̀ròyìn láti wọ inú ìlú náà o. Ẹnìkan tí kò dárúkọ rẹ̀ ló fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aláṣẹ náà tún ṣèkìlọ̀ tí wọ́n sì fà wọ́n létí gidi pé wọn kò gbọ́dọ̀ sọ ohunkóhun lórí ìkọlù náà fún ẹnìkankan. Ó mà ṣe o, àwọn tá a rò pé àfẹ̀yìntì àṣé wọ́n fi gbogbo ara ṣe kìkì ẹ̀gún ni o. Wọ́n ní lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ìkọlù náà wáyé ní gómìnà ìpínlẹ̀ Kaduna tí a mọ̀ sí Uba Sani ló wá ṣe àbẹ̀wò sí wọn o tó sì kéde láti pèsè ètò ìlera fún àwọn tó farapa látàrí ìkọlù náà. ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé àríyànjiyàn kan fẹ́ wáyé láàrin àwọn afọbajẹ àti gómìnà ìpínlẹ̀ Ògùn lórí bí wọ́n ti fẹ́ yan Àwùjalẹ̀ tuntun? Àwọn afọbajẹ ṣàlàyé pé ọmọ oyè 6 nínú ọmọ oyè 95 tí ìdílé tó fẹ́ jọba tí wọ́n fà kalẹ̀ àwọn ló gbé ìgbésẹ̀ yìí o láti di Àwùjalẹ̀ náà o. ìdí nìyí tí ìjọba fi dá ètò náà dúró fún ìgbà díẹ̀ náà kí wọ́n lè bá àbójútó sí ọ̀rọ̀ yìí o, nítorí ọ̀rọ̀ náà ti fẹ́ máa dá wọ̀hù sílẹ̀ ní ìdílé àwọn ọba ìlú náà o. Ó ti ń di woro sí woro o. ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé Alábí Pasuma ti ránṣẹ́ sí àwọn ẹbí Hafiz Adésínà tí a mọ̀ sí Destiny Boy pé kí wọ́n má tíì sin o nítorí àwọn gbọ́dọ̀ ṣe àyẹ̀wò lórí ikú tó pa o, èyí tó túmọ̀ sí autopsy. Ṣáájú ni àwọn ẹbí rẹ̀ ti kéde láti sin ọmọ náà ní ọjọ́ 23 oṣù kìíní ọdún tí a wà yìí o tẹ́lẹ̀ ní ilé bàbá rẹ̀ tó wà ní Ayétòrò Yewa ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀gágun Babáfẹ́mi Olúyìdé ó ti yọ sùtètè sí gómìnà ìpínlẹ̀ Katsina o tí a mọ̀ sí Umaru Rada. Ohun tá a gbọ́ ni pé lẹ́yìn gbogbo wàhálà àti ìfẹ̀mílakú àwọn ológun wa àti gbogbo làásìgbò tí wọ́n dojúkọ, a gbọ́ pé láìpẹ́ yìí ni gómìnà ilẹ̀ Haúsá náà kéde pé òun ṣe àforíjì fún àwọn afẹ̀míṣòfò tó lé ní 100 ní ìpínlẹ̀ náà, àwọn tí wọ́n ń da ìlú láàmú tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun ló ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ látàrí bí wọ́n ti fẹ́ gbẹ̀mí wọn. Síwájú sí i, àmọ́ ní báyìí o, ọ̀gágun Babáfẹ́mi Olúyìdé ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí tó sì ní kí ẹnikẹ́ni àbí ìjọba kí ìjọba kan kí wọ́n má ṣe pe àwọn mọ́ o tí ohunkóhun bá tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ó dàbí ìgbà tí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ máa fi ẹ̀mí àwọn wéwu ni o látàrí gbogbo ohun táwọn ti là kọjá sẹ́yìn léyìí tó sì ń kọminú sí ìgbésẹ̀ yìí. Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ ó ní kò síbi tí wọ́n ti kí ń dáná alẹ́ o ṣùgbọ́n ọbẹ̀ lè dìjúra wọn lọ. ẹ gbọ́ kí nìdí tí ó fi sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ jáde síta. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tún ti ṣe ìpàdé pẹ̀lú ìjọba Nàìjíríà lórí bí wọn yóò ṣe kásẹ̀ àwọn agbésùmọ̀mí kúrò nílẹ̀ pátápátá. Kò sí nǹkan tó lè gbé mi kúrò nínú ẹgbẹ́ PDP o, Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Ó tẹ̀síwájú pé lóòótọ́ oríṣiríṣi làásìgbò ló ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà lọ́dún tó kọjá o, àmọ́ ní tòun o òun ò lè kúrò nínú ẹgbẹ́ náà láìláì nítorí kò síbi tí wọ́n ti kí ń sí ọbẹ̀ alẹ́ o, àmọ́ sá ọbẹ̀ lè dùn jura wọn lọ. Báyìí láti ń ṣe nílé wa, èèwọ̀ wò mìíràn sí ni o. Fún ìdí èyí digbí ni mo bá ẹgbẹ́ náà dúró. Èyí ni àwọn ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé tún sọ lórí àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò bóyá òun náà fẹ́ kúrò nínú ẹgbẹ́ PDP. Ṣáínà ti gbọ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe dènà ìdúkokò táwọn kan fẹ́ ṣe mọ́ àwọn ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Èkó. Ohun tá a gbọ́ ni wípé àwọn agbébọn kan ló fi àtẹ̀jíṣẹ́ WhatsApp ránṣẹ́ sí ilé ẹ̀kọ́ méjì ní agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Abímbọ́lá Adébísí tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ló fi ọ̀rọ̀ náà lélẹ̀. Wọ́n tẹ̀síwájú pé ilé ẹ̀kọ́ aládàáni kan ló ké sí iléeṣẹ́ ọlọ́pàá ní Ìkẹjà pé àwọn gba àtẹ̀jíṣẹ́ náà lójú òpó WhatsApp láti ọ̀dọ̀ nọ́mbà kan tí kò gbé orúkọ jáde. Kọmíṣánná náà wá ṣàlàyé pé àwọn yóò tọpinpin ọ̀rọ̀ náà dáadáa títí tí àwọn yóò fi rí òkodoro ọ̀rọ̀. Àmọ́ ṣá wọ́n fi àwọn ilé ẹ̀kọ́ náà lọ́kàn balẹ̀ pé tí wọ́n bá ti kófìrí ohunkóhun kí wọ́n ránṣẹ́ pé wọ́n ní kíákíá. Ìdílé Fúsẹ̀ǹgbẹ̀wà ti tú jáde o. Ohun tá a gbọ́ ni pé láìpẹ́ yìí ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí ayélujára nípa bí wọ́n ṣe ní gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti fẹ́ gbé Àwùjalẹ̀ tuntun wọn dìde lé wọn lórí lẹ́yìn tí ipò náà kò sì tọ́ sí ẹni náà o. A gbọ́ pé ní ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn náà o tí wọ́n sì jẹ orúkọ Dàpọ̀ Abíọ́dún lẹ́nu. Wọ́n ní àwọn kọminú lórí bí ìjọba ṣe ti ilẹ̀kùn ààfin Àwùjalẹ̀ pa o lẹ́yìn tí wọ́n sì ní kó bá wọn ṣì ní kíákíá nítorí ó ti ń jọ bí ẹni wípé wọ́n fẹ́ máa lo ọwọ́ agbára lé wọn lórí ni. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tí a mọ̀ sí Donald Trump
àti Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti tún ṣe ìpàdé o èyí tó dá lórí bí wọ́n ó ti kojú àwọn agbésùmọ̀mí náà tí wọ́n fi kásẹ̀ wọn kúrò nílẹ̀ pátápátá. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.